لقد من الله علينا اليوم بنعمه لقد من الله علينا اليوم بنعمة مضاعفة إذ اجتمع في يوم واحد فضل يوم الجمعة وفضل يوم الفطر وقلما يتفق هذا الاجتماع المبارك. قال النبي صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه يدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Àlékún ìkẹ́ Ọlọ́run, àlékún ìgẹ̀, àlékún albarka Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad, gbogbo àwọn ará ilé ẹ̀, gbogbo àwọn sọ̀hábà rẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa rẹ̀ fún wọn. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. A kí ẹnìkọ̀ọ̀kan wa wípé ní a kú Jumu'ah tòní tó bẹ̀rẹ̀ oṣù tuntun Shawwal, a sì kú ọdún tuntun tí í ṣe ọdún Eidul Fitri, ọdún ìtúnu àwẹ̀. A dẹ̀ tún kíra wa kú sísọ̀kalẹ̀ oṣù Ramadan, oṣù alápọ̀nlé. Kọ́lọ́run ọba kó dákun gbogbo ohun tá a ṣe ń bẹ̀, gbogbo ìjọsìn wa, àìjẹ àìmú wa lọ́sàn Ramadan, dídìde fọ́lọ́run lóru wa, tàràwíhì wa, gbogbo tìlàwátì wa, kíké al-Qur'ani wa, gbogbo iṣẹ́ olóore, sàárà tá a ṣe, àwọn èèyàn tá a dùnnú, àwọn èèyàn tá a tú lẹ́nu, àwọn èèyàn tá a bùn ní nǹkan nínú oṣù náà, a ti gbogbo ẹ̀ síwájú Ọlọ́run. A wá bẹ̀ Ọlọ́run ọba Ta'ala, ọba tó jẹ́ pé ní a ṣe yóò wù ní, bó bá wù lé ní gbogbo ń tọ́ sí wọn ò gbà kankan bẹ̀, tó bá wù lé ní ìfẹ́ kankan nù gbogbo tẹ́lẹ̀ ṣe yẹn, ó bá sì sọ bẹ́ẹ̀ fún wa, kò sí nǹkan kan táwọn ẹ̀dá ní lágbára tá a lè ṣe. Ọlọ́run ọba iná la wá bẹ̀ kó dákun kó má jẹ́ á ṣe lásán o, kọ́lọ́run kó dákun kó gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa, torí tó fi wá lọ́kàn balẹ̀ ní wípé ní tí gbogbo ń tá a ṣe yẹn tó bá jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, tọ́lọ́run ọba bá gbà á lọ́wọ́ wa, a mọ̀ pé a ti di olóríire láyé àti di olóríire lọ́jọ́ gbéǹdàl kìyàmà. A mọ̀ pé ọ̀rọ̀ wa ti dayọ̀ láyé, ọ̀rọ̀ wa ti dayọ̀ lọ́jọ́ gbéǹdàl kìyàmà. A mọ̀ pé àwa náà ti ń bẹ nínú àwọn tí wọ́n ní ipò tó ga tó bá dijọ́ gbéǹdàl kìyàmà. Àwa bẹ̀ Ọlọ́run ọba Ta'ala gbogbo tó ní máa dasẹ́ ní rú mọ́ni lọ́wọ́, Ọlọ́run dákun má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi àtẹ̀yin. Kọ́lọ́run kó tún wá lè jẹ́ ká lè máa rí àwọn iṣẹ́ olóore yẹn tẹ̀síwájú nínú oṣù Ramadan. Kọ́lọ́run kó ṣe ní ìrọ̀rùn fún wa. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Nígbà t'Ọlọ́run bó tún wá kẹ́ wa lọ́jọ́ tòní, Ọlọ́run tún wá ní kó jẹ́ wípé ní ọdún méjì ó tún wá papọ̀ sínú ọdún kan fún wa. Ọdún kan bẹ tó jẹ́ pé tó lọ́sọ̀ọ̀sẹ̀ ni a máa ṣe, tí í ṣe ọjọ́ Jumu'ah. Ọdún kan wá ń bẹ tó wá jẹ́ wípé ní ẹ̀ẹ̀kan lọ́dún iná ní máa ń wá, ṣùgbọ́n nínú àánú Ọlọ́run àti kẹ́ àti fẹ́ t'Ọlọ́run ọba tún ní sí wa, ó tún wá ní kí méjèèjì kó tún wá papọ̀ fún wa lọ́jọ́ kan. Eléyìí náà ní sọ fún wa wípé ní tadā'ufu ni'amillahi 'alayna, iṣẹ́ àdípele àwọn ìdẹ̀ra Ọlọ́run, àwọn ìkẹ́ Ọlọ́run lé wa lórí, iná ní tí ó ṣẹlẹ̀ yẹn. Kọ́lọ́run ọba kó wá dákun kó jẹ́ kí àdípele oore kó máa ṣẹlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. A jẹ́rìí wípé ní kò sí ẹlòmíì tí èèyàn máa jọ́sìn fún ju Ọlọ́run ọba Ta'ala lọ. Gbogbo ẹni tó bá ti lóhun ò ní jọ́sìn fọ́lọ́run, àbó ní nǹkan mí lóhun ó máa jọ́sìn fún,
kírú ẹni bẹ́ẹ̀ kó náà máa palẹ́sìn kalẹ̀ in tó náà lọ wí fọ́lọ́hun, kírú ẹni bẹ́ẹ̀ kó máa palẹ́sìn kalẹ̀ in tí ó fi dìfẹ́ndì ara rẹ̀ níwájú Ọlọ́run, torí yóò sọ fọ́lọ́hun pé kí wá ní nǹkan ọ̀hún, Ọlọ́run ó sọ fún pé kí ní nǹkan ọ̀hún tí mo wá kọ́ láṣẹ pé ọmọ ìjọsìn fún tó yàtọ̀ sí mi Ọlọ́run. A sì jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà nìkan ni ànábì tí Ọlọ́run ọba rán wá lásìkò tiwa yìí. Àwọn àsìkò kan ti ṣáájú tọ́lọ́run gbá àwọn ànábì kan dìde àti sí àwọn àlùmọ̀ tán ti ṣáájú, ṣùgbọ́n nígbà táwa ń lò yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà l'Ọlọ́run ọba ló rán sí wa. Ìgbà tí ó sì tún máa wá lẹ́yìn tiwa yìí náà kò tún sànábì míì tí ó wà mọ́ bí kò ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì náà ló wá jẹ́ ká mọ̀ wípé khayru yawmin tala'at alayhi ash-shamsu yawmul jumu'ah, pé bàbá ní a máa wo gbogbo ọjọ́ pátá tọ́lọ́run ọba dá sáyé, ká máa wo gbogbo ọjọ́ pátá tóòrùn máa yọ ń bẹ̀, ká máa wo gbogbo ọjọ́ pátá tóòrùn tí máa tàn kárí ayé ń bẹ̀. Bàbá ṣe gbogbo ẹ̀ lé ní èjì ẹ̀ta, kò sí gbogbo ẹ ti lè wúwo lọ́dọ̀ wa tó èyí tó lóore jù tọ́lọ́run ọba gangan sàlẹ́sà jù òun náà lè tá ń bẹ́nu rẹ̀ tí ń ṣe ọjọ́ Jumu'ah. Òun náà ní tá ń bẹ́nu rẹ̀ tá tún wá ń ṣe ọdún ìtúnu wa tá ń ṣe nú ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kí lọ́jọ́ kọjọ́ náà olóore torí pé ní fihi khulqa Adam. Wọ́n bá béèrè pé bàbá ńlá wa tó ṣe gbogbo wa kalẹ̀, tó jẹ́ pé ní tí wọ́n bá trace lineage wa pé bo ni gbogbo wa ti ń bọ̀, bó ní dẹ́dà wa ti bẹ̀rẹ̀, ibi tí wọ́n trace wa lọ náà ní bàbá ńlá wa Adam. Ọlọ́run ọba Ta'ala ní ọjọ́ yẹn gangan ni mo mọ̀ọ́mọ̀ ṣàlẹ́sà tí mo dá Nabi Adam alayhi salatu wassalam. Ìjẹ́ dídá tí mo dá àkọ́kọ́ ẹ̀dá tí mo pè ní nínú àwọn ẹ̀dá tí mo dá àwọn tó jẹ́ wípé ní wọ́n lọ́lá jù nínú gbogbo ẹ̀dá, tó rẹ̀ ẹ̀dá tọ́lọ́run ọba dá pọ̀, ẹ̀dá tọ́lọ́run ọba dá pọ̀, àlìjànú ń bẹ, èèyàn ń bẹ, àwọn igi ń bẹ, àwọn dábà ń bẹ, àwọn ewúrẹ́ ń bẹ, kò sí àtàwọn ètà lè fojú rí àtàwọn ètà lè fojú rí, gbogbo ẹ̀ ń bẹ tọ́lọ́run ọba dá. Ọlọ́run wá ní walaqad karramna bani Adam. Ọlọ́run wá ní èmi Ọlọ́run ọba Ta'ala nínú gbogbo tí mo wá dá sáyé karramna bani Adam. Ó láwọn ọmọ ànábì Ádámà nìkan ni mo gbé ọlá fún, àwọn ọmọ ànábì Ádámà nìkan ni mo fún lápọ́nlé, àwọn ọmọ ànábì Ádámà nìkan ni mo kààyè nínú gbogbo àwọn ẹ̀dáhùn. So ìwà jẹ́ wípé ní ọjọ́ Jumu'ah náà lọ́jọ́ tí wọ́n wá dá ànábì Ádámà tí ń bí gbogbo àwọn ọmọ ànábì Ádámà, ó ní ọjọ́ tó lọ́lá ni, ọjọ́ tó lóore ni, ara àdìpẹ̀lẹ̀ oore tá a tún ṣe pẹ̀lú òní tó tún jẹ́ ọjọ́ ọdún fún wa nìyẹn. Ọlọ́run Ọba Ta'ala wá ní wa fihi udkhilal janna. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó nítorí pé ní ọjọ́ yẹn náà mú ànábì wa Adam alayhi salatu wassalam, òun náà la mú kó sínú ọgbà àlìjánà, ọgbà àdẹ̀ra, ọgbà àlìjánà. Ọjọ́ tá a tún kọ́kọ́ ju ànábì síbẹ̀ báyìí, ànábì Ádámà tá a kọ́kọ́ jù síbẹ̀ ó jẹ́ ọjọ́ Jumu'ah. So ìyẹn la fi máa pàtàkì bí ọjọ́ òní bó tún ṣe jẹ́ sí wa pẹ̀lú kó tún papọ̀ mọ́ ọjọ́ Eid wa, táàtì ẹ̀tún fọ́lá yẹn náà tọrọ níwájú Ọlọ́run pé wọ́n láàbọ̀ ti kó Eid méjì papọ̀, wọ́n láàbọ̀ ti kó oríire méjì papọ̀, wọ́n láàbọ̀ ti kó ọjọ́ ńlá papọ̀ tí méjì wá sodo sọ́jọ́ kẹ́nà. Ọlọ́run ò oore ńláńlá wa kójọpọ̀ sínú ayé mi, dáadáa ńláńlá wa kójọpọ̀ sínú ayé mi, àgbéga ńláńlá wa kó papọ̀ sínú ayé mi, á tún fi sí àkàsọ̀ síwájú Ọlọ́run torí pé Ọlọ́run ọba náà ló pè lọ́jọ́ ńlá fún wa. Ó wá tún wá ní wa fihi ukhrija minha. Ó ní ọjọ́ yẹn náà la mú ànábì Adam alayhi salatu wassalam, ó lọ́jọ́ yẹn náà la mú jáde kúrò nínú ọgbà àlìjẹ́nà, ó náà la tún mú kúrò níjọ́ ta fẹ́ rán sáyé. Ọlọ́run lọ́jọ́ náà ni Ọlọ́run ní wala taqumu sa'atu illa fi yawmil jumu'ah. Bẹ́ẹ̀ náà bọ́jọ́ ayé ò bá parẹ́, níjọ́ tó pin ayé ò bá dé, kò ní jẹ́ ọjọ́ kan ju ọjọ́ Jumu'ah lọ. So ìdí nìyẹn tó fi jẹ́ pé ní ọjọ́ yẹn pàtàkì, ó jẹ́ ọjọ́ tó tóbi. Ìwà tún wá papọ̀ rẹ̀ pẹ̀lú ọjọ́ tá a wá ń túnu tó náà tún jẹ́ ọjọ́ pàtàkì, ọjọ́ gbòógì tọ́lọ́run ọba ní nínú ọdún tẹ́ máa lò mo tún ṣàṣàyàn yẹn náà fún yín kó máa jẹ́ ọjọ́ ayọ̀, kó máa jẹ́ ọjọ́ ìdùnnú, kó máa jẹ́ ọjọ́ tí gbogbo yín tẹ́ tún máa fi ṣe dáadáa láàrin ara yín. Mo yọ jáde fún yín. So eléyìí náà ti tó fún wa lọ́lá, ó ti tó fún wa ní pàtàkì, ó ti tó fún wa ní mímọ rírì rẹ̀ wípé ní ọjọ́ òní ọjọ́ àmì ni, ọjọ́ òní ọjọ́ pàtàkì ni, ọjọ́ òní ọjọ́ tíyàn tún fi máa tọrọ oore ńláńlá lọ́wájú Ọlọ́run ni, ọjọ́ òní ọjọ́ téèyàn ó tún fi ṣàkàsọ̀ tí ó fi sùn kankan wájú Ọlọ́run.
kọ́lọ́run ọba ó sì ṣe kíni kó ṣe gbígbàdúrà rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba kó ṣe oore ńláńlá rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba kó dákun kó ṣe ìfẹ̀yàbalẹ̀ rẹ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin muhammadin rasulillah sallallahu alaihi wasallam al-mab'uth rahmatan lil alamin qala sallallahu alaihi wasallam akthiru as-salata alayya yawm al-jum'ah wa laylat al-jum'ah minha ash-shukru ala ni'mati itmam ramadan والمداومة على طاعته بعد رمضان نوصيكم ونوصي أنفسنا عباد الله بما يلي أكثروا من التكبير والتهليل والتحميد صلوا أرحامكم وزوروا إخوانكم وأدخلوا السرور على أهليكم تذكروا صيام 6 أيام من شوال قال صلى الله عليه وسلم من صام رمضان وأتبعه ب6 من شوال فكأنما صام الدهر. adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí a tún tọrọ ìkẹ́ àtìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad oore rẹ̀ tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad. bí a ti ṣe ń ṣe ayẹyẹ ọdún tá ń yọ̀ tá ń dunnú tí gbogbo àwọn ará ilé wa tá ń dunnú tí gbogbo àwọn ọmọ wa tí à ń dunnú torí pé ní ọjọ́ ìdùnnú náà lọ́lọ́run pé ọjọ́ òní ọjọ́ ayọ̀ lọ́lọ́run bá pé ọjọ́ òní. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká má gbàgbé pé bóní ti jẹ́ ọjọ́ Jumu'ah ọjọ́ tí a tún gbọ́dọ̀ pọ̀ ní tí a máa ṣe àsọ̀látù fún òun Ànábì ní sallallahu alaihi wasallam bá a ti ń sọdún wá lọ tọ́lọ́n sí ni ó tún bọ́ sí ọjọ́ Jumu'ah ká tún gbìyànjú gbogbo àsìkò tá a bá tún ti free tàrí wípé ní kò tí ẹ̀ sásìkò tẹ́nu ìfẹ́ free ká tún máa dọ́gbọ́n fi ṣe àsọ̀látù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí a ti mọ̀ wípé ní kò sí bí yóò ṣe sàṣàlátù fún Ànábì tí ó sọ́ọ̀tì bọ́ ṣẹyọ kan Ọlọ́run Ànábì ni ó dá mẹ́wàá padà fún wa ẹ̀wà wòye tá bá wá ṣe ká fi wòye èyí tá gbà padà nítorí pé a ṣe àsọ̀látù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ́ àsọ̀látù kìí tún ṣe lásán béèyàn tí ṣe máa ṣe náà ló tún jẹ́ téèyàn fi máa ṣe àkàsọ gbígbàdúà lọ́sọ́dọ̀ Ọlọ́run téèyàn ó tì síwájú Ọlọ́run pé tọ̀ Ọlọ́run wọlá ayé àsọ̀látù báyìí tí mo ṣe wọlá ìkẹ́ ìgẹ̀ tí mo tọrọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam èmi náà fi sùn nǹkan báyìí Ọlọ́run ṣe fún mi tọ́nà ọbọ̀ sì máa ṣe fún yàn bẹ́ẹ̀ náà ni a tún gbọ́dọ̀ máa dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́nà ọba ṣe fún wa nínú Ramadan abẹ́lọ́n pa fẹ́ bẹ̀rẹ̀ Ramadan kọ́lọ́n kó mú wa dé góńgó Ramadan kó tó di pé Ramadan dé Ọlọ́run wá mú wa wọ̀ ó mú wa jáde ń bẹ̀ pẹ̀lú àlàáfíà ara a tún wá lè wá wọṣọ ọdún a lè wá kírun àìdì fọ́lọ́run gbogbo eléyìí náà a fi ń dúpẹ́ dẹ̀ra Ọlọ́run ni a wà tún máa kọ̀ntínù ní ẹni tí ó máa dúpẹ́ dẹ̀ra yẹn torí pé ní kìí ṣe ọgbọ́n wa kìí ṣe mímọ̀ ṣe wa kìí ṣe dídá ju wa kìí ṣe gbígbọ́n jù wa kìí ṣe wípé ní bóyá ní nǹkan kan pàtàkì kan tá ń ṣe fọ́lọ́run mélòó kìí ṣe gbogbo àwọn tájọ bẹ̀rẹ̀ rẹ̀ náà lájọ parí kódà àánú àwọn tájọ parí àtúntì rẹ̀ ń tọ́lọ́ ọba tún ti mú sọ́dọ̀ lónìí náà àtúntì rẹ̀ ń tọ́lọ́ ọba tún ti mú sọ́dọ̀ ọlọ́run ọba ti máa ṣètò rẹ̀ nìyẹn kìí ṣe páwọn náà ṣe lọ́n yàtọ̀ kìí ṣe wípé ní àìdá wọn ni wọ́n ṣe yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fi wá wò wípé ní kò má jẹ́ kí wọ́n rí ìparí Ramadan ṣùgbọ́n ọlọ́run ọba nínú ara ẹ̀ tí máa dá náà ni àti pé bó ti fẹ́ bó ti wù náà nìyẹn kọ́lọ́run ọba kó dákun ara rí náà ni kó máa dá nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa nínú ẹ̀ náà ni al-mudawamatu ala at-ta'a ìdún ní máa wá lórí ìtẹ̀lé àṣẹ tọ́lọ́run ìdún ní máa wá lórí ìmọ̀yàpáṣáṣẹ tọ́lọ́run ìdún ní máa wá lórí gbogbo àwọn dáadáa tá ń ṣe nínú Ramadan kó tó di pé Ramadan ní kó tó di pé ó kásẹ̀ ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ramadan ti wá kọ́ wa bí tí wá máa kọ́ wa lọ́dọọdún nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ramadan ti tún ṣe nínú sẹ̀mí ayé wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ramadan gbà kúrò lọ́wọ́ wa bó ti wá gbà kúrò lọ́wọ́ wa bẹ́ẹ̀ náà káwa náà gbìyànjú
wípé ní ó ti gbà ó dẹ̀ tí mo lọ náà nìyẹn, àwa náà sì ní dé díẹ̀ mọ́. Ọlọ́run ọba lè ṣe rọrùn fún wa bẹ́ẹ̀, kọ́lọ́run ọba kó dákun kó fi rẹ nìkọ̀ọ̀kan wa lọ́rùn bẹ́ẹ̀, Ọlọ́run kó sì dákun gbogbo ìtẹ̀lé tọlọ́run tá à ń ṣe yẹn tá a rí ṣe tó rọ̀ wá lọ́rùn bí nínú Ramadan, bí ìgbà tó jẹ́ wípé ní àti ẹ̀ ṣe wàhálà fún, akẹ́rì pé kíní yẹn kàn rọrùn náà ni. A fẹ́ ké Kùránì à ń ké lásìkò tó wù wá, a fẹ́ ṣe kìyàmù léèlà à ń ṣe lásìkò tó wù wá, a fẹ́ ṣe sàárà kò ní alára àti ṣe, a fẹ́ ràn yàn lọ́wọ́ kò ní alára àti ràn yàn lọ́wọ́. A tún máa wò pé inú Ramadan láwà, a fẹ́ fa wàhálà kan, a gbé jùlẹ̀ nítorí Ramadan pé ń fa wàhálà yìí mọ́, Ramadan ní bẹ́ńta. Gbogbo yẹn náà al-mudawama alayhi, ìmọ̀ ọdún ní máa lé lérí yẹn náà a sì gbọ́dọ̀ jẹ́ kó tún máa wà lára wa gẹ́gẹ́ bí Ramadan bó ti mú wá fún wa. Lábẹ́ bẹ́ẹ̀ nusikum wa nusi anfusana, àwọn sàsọ́lẹ̀ fún ara wa àti fún ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ìyá wa náà wípé ní akthiru mina takbir wa tahlil wa tahmid, ká tún wá pọ̀ lẹ́yìn tí yóò máa ṣe la ilaha illallah tá máa ṣe fọ́lọ́n, ká pọ̀ lẹ́yìn tí ó máa ṣe Allahu akbar fún Ọlọ́run, ká pọ̀ lẹ́yìn tí ó máa ṣe alhamdulillah fún Ọlọ́run. Òun náà ló ti kó sábẹ́ Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd. Tá ń wí yẹn, a tún tẹra mọ́, a tún máa wí, ká pọ̀ lẹ́yìn tí ó máa wí. Pàtàkì jùlọ lónìí ọjọ́ ọdún àti òní tó tún jẹ́ ọjọ́ Jímọ̀, ká pọ̀ ká wí. Ó bá sì tún kásẹ̀ ńlẹ̀ náà, ìyẹn ò tún kásẹ̀ ńlẹ̀, torí gbogbo ìgbà náà l'Ọlọ́run fẹ́ ká máa ṣe díkìrí fóun, gbogbo ìgbà l'Ọlọ́run fẹ́ ká máa dákọ̀, kò fẹ́ kẹ́nu wọ́n gbẹ nígbà kankan láì ní ṣe díkìrí fóun, kò fẹ́ kẹ́ni wọ́n gbẹ nígbà kankan láì ní máa rántí òun, torí pé ní kò fẹ́ kí àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwa àtòun kó máa já fún ìṣẹ́jú kan. Ọlọ́run fẹ́ kí connection yóò máa wà pẹ̀lú wa, tó rò tí mọ̀ pé ní tá a bá ti ń fi òun lẹ̀ nígbà kọ̀ọ̀kan, bóyá kàn wó pé a sinmi ní àwọn àkókò kan, ó tún mọ̀ pé Ṣàítánì ó ráàyè wọlé sí wa lára, yóò ráyè penetrate. Ìwà wọlé Ṣàítánì, àwọn àìrójú tó lè kó bá wa pọ̀ ju ká má máa ṣe ìrántí yẹn lọ. Ọlọ́run bá fi ní ká máa pọ̀ lẹ́yìn tí ó máa ṣe. Bẹ́ẹ̀ náà lábẹ́ bẹ́ẹ̀ sílù arhamakum, a tún wo ọlá tí ń bẹ fún oṣù Ramadan, a wo ọlá tí ń bẹ fún oṣù Jumu'ah. Àwọn okùn ẹbí wa èyí tó ti fẹ́ já tẹ́lẹ̀, a gbìyànjú àti sópọ̀, àníjó já, a tún ṣàtúnṣe ẹ̀. Gbogbo àwọn tó ti ṣe àtà láàní foríjìn, a wo òye, a wò pé ó dá mo ti foríjìn, mo ti yá fi yín, mo ti ṣe ẹjá tún máa ṣe bá ṣe ń ṣe lọ tẹ́lẹ̀, ẹ má jẹ́ bí iwó tú, ẹ má jẹ́ bí iwó dàrú. A gbìyànjú bẹ́ẹ̀, a tún so àwọn okùn ẹbí wa papọ̀. Bẹ́ẹ̀ náà wazuru ikhwanakum, gbogbo àwọn tí wọ́n já wọn ọmọ ìyá wa, gbogbo àwọn tán já wọn ọmọ ìyá wa, ẹjá gbìyànjú, a tún lọ bẹ̀ wọ́n wò. Èyí tá a bá lè bẹ̀wò physically, ká bẹ̀wò lórí fóònù, ká pé kó náà rí pé a béèrè òun, kó náà rí pé a kí àfóhun, kó náà tiẹ̀ tún mọ̀ yàtọ̀ pé ọjọ́ ọdún bàbá wọn tún pé gbogbo wa wọn ó béèrè àlàáfíà wa. Ètò bá sì rọrùn wípé ní àlọ́bẹ̀wò ńlé náà ni, a bá ní mọ́tò bá sì ní, káwa náà lọ bẹ̀ mo ní wá kí ọ fọ́dún náà ni, a bá ti lò ṣẹ́jú mélòó kan lọ́dọ̀ rẹ̀, ká tún kó ká tún lọ ọ̀dọ̀ ẹlòmíì, mo ní wá bí ọwọ́ náà ni, ká tún lọ ọ̀dọ̀ ẹlòmíì, mo tún ní wá bí ọwọ́ náà ni. Ara ziyarọ̀ yẹn, ara nǹkan tá a fẹ́ ká máa ṣe náà ni. Bàbá wa ń ṣe bẹ́ẹ̀, yóò tún máa so okùn ẹbí pọ̀, bẹ́ẹ̀ náà ni ó máa so ìfẹ́ tí ń bẹ láàrin ara wa, yóò máa so bọ̀ fún ara wa. Bẹ́ẹ̀ náà ni wa adkhilu surura ala ahlikum, bẹ́ẹ̀ ni gbogbo àwọn tán já wọn ará ilé wa, gbogbo àwọn tán já wọn ẹbí wa, àwọn ìyàwó wa, àwọn ọmọ wa, a tún gbọ́dọ̀ máa kanra mọ́ wọn lọ́jọ́ òní, a tún gbọ́dọ̀ máa lejú mọ́ wọn lọ́jọ́ òní, a tún gbọ́dọ̀ jẹ́ kẹ́rù wa ó máa bà wọn lọ́jọ́ òní. Ẹ̀rù tí ń bà wọn látẹ̀yìn wá tí wọ́n ìfẹ́ súnmọ́ wa, tí wọ́n máa wò pé gbogbo àlá máa kanra, gbogbo àlá ìfẹ́ rí àwọn. Irú ọjọ́ òní, ọjọ́ téèyàn tún máa dẹjú lẹ̀ ni, a dẹjú wa ńlẹ̀, a jẹ́ kára wó rọ̀, a jẹ́ kí wọ́n lè súnmọ́ wa, káwọn gan rí ọjọ́ òní yàtọ̀ pé bàbá alágbájá náà la lè súnmọ́ báyìí, náà làwa jọ ń ṣàwàdà báyìí, náà làwa jọ ń ṣe báyìí. A fara wa lẹ̀ fún wọn. Gbogbo ìgbà la máa sọ fún apá bísì tẹ́lẹ̀, mi ò ráyè, mo bísì lọ́wọ́, mo ṣiṣẹ́ kan lọ́wọ́, mo ti ẹ̀rá tẹ́ńṣàn wá rí. Irú ọjọ́ òní, a fún wọn látẹ́ńṣàn, a kì ìdùnnú, a kì bọ̀ wọn nínú, a kì ìdùnnú, a kì bọ̀ nú ọkàn wọn. Àwọn náà mọ inú wọn dùn wípé Ọlọ́run ó ṣe o. Bẹ́ẹ̀ náà ká máa rántí wípé Ramadan ti lọ, ṣùgbọ́n Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún jẹ́ ó yé wa pé mẹ́fà kan tún bẹ lẹ́yìn Ramadan tá a mọ̀ sí Sittu Shawwal. Ẹlòmíì lè sọ wípé ní ohun ègbà, kódà ààrẹ ẹlòmíì tí ó sọ wípé ní láti yọ́ tó ti ń gba Ramadan ohun ò gbá rí, fine, kìí ṣẹ̀ṣẹ̀ kọ́ ọmọ gbá. Ọlọ́run sọ pé tó bá gba Sittu Shawwal ó wọná, àbí tó bá gba Sittu Shawwal ó fìyà jẹ ọ́.
ọ̀gbá náà nìyẹn. Ṣùgbọ́n kí l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ló sọ fún wa lórí ẹ̀, kí wọn náà wá lè wò pé èwo ló yẹ kí n mú, èwo ló dáa fún mi. Èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ni pé bẹ́ẹ̀ ti parí Ramadan, tẹ́ bá wá gbìyànjú tẹ́ fi mẹ́fà tẹ́ fi tẹ̀lé, ó ní ó dà gẹ́gẹ́ bí ìgbà tẹ́ fi gbogbo ọdún kan nínú ìgbà ayé yín tẹ́ fi gbààwẹ̀. Ẹ wá dákun, nígbà tán bá wá kó 1 billion tán kó lẹ̀ sí àwájú àti 500 million wọ́n kó lẹ̀ sí àwájú, ó mọ̀ pé ní gbogbo wa kò sẹ́ni tí gbogbo àwa tá a wà nínú mọ́sálásì wọ́n wá ní amú kan, kò sí èyí tá a fẹ́ mú ju ẹni bílíọ̀n yẹn lọ, torí pé ní gbogbo wa lásojú kòkòrò rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá sọ fún wa pé àní tí mò ń sọ ìbẹ́ bá fi mẹ́fà yẹn kún tún fi gba ládá tí ó pọ̀ sí, tó yẹ pé náà bá wá papọ̀ mọ́ Ramadan ní tẹ́ gbà yóò wá dá ìgbà tó yẹ pé ní gbogbo ọdún kan ilẹ̀ fi gbààwẹ̀. Ẹ dákun, èwo ló yẹ ká múnú méjèèjì? Sẹ́ni wọ́n fi ń ṣe fáàrí wípé ní òun ò gba mẹ́fà yẹn rí, séyàn láwà tẹ̀lé ni àbẹ́ tó fi kún. Ọlọ́run ní kódà bí Ànábì sallallahu alaihi wasallam ò ṣẹ̀ṣẹ̀ sọ wípé ní ẹ fi mẹ́fà yẹn kún, béèyàn bá kàn finú fẹ́dọ̀ tó gba àwẹ̀ gangan fún ara rẹ̀, ó finú fẹ́dọ̀ pé mo gba àwẹ̀ mo sì gbà nítorí t'Ọlọ́run, Ọlọ́run wọn bó fún ládá, ó kàn gbà kí ṣe wípé ní bóyá Ramadan àbí kìnnìkan ó kàn wípé tọ̀ ó fẹ́ gba àwẹ̀ mo sì fẹ́ gbà fọ́lọ́run, Ọlọ́run bó fún ládá rẹ̀ tẹ́lẹ̀, torí pé níta tó wọ́n nìyẹn. Ká tó wá sọ wípé ní Ànábì tún wá àtàchì ẹ̀mọ́ nǹkankan, so ẹlòmíì wá lè fẹ́ mọ́ kó sí ńlá kẹ́ ìpé ẹ wo ìsọnù tún ní mẹ́fà tẹ́ni àmọ̀gbà, kìí ṣe sọnù tọ́lọ́run bá fún wa lágbára bẹ́ẹ̀ ẹjá àgbà. Irú ìyẹn sì rẹ̀ wọn ò fi la wà lábọ̀ wá lọ́rùn pé dandan kọ́ tó tẹ̀léra wọn, kóṣù yẹn tó parí náà ni ó bá ṣe ọjọ́ kan lọ́sẹ̀ kan, ó bá ṣe ọjọ́ méjì lọ́sẹ̀ kan, tó bá fi gbà ó fi parí ẹ̀. Ẹni tó bá sì rọ̀ lọ́rùn náà tó wò pé kára mi ó tún tó padà sí kó mọ́ ọ̀sán lára, jẹ́ tètè gba mẹ́fẹ̀ẹ̀fà kí mú kó ń bẹ̀, òun náà dáa. Ẹ̀san wọ́n fi lé ní, ládàá wọ́n fi lé ní, gbogbo ayẹ kọ̀ọ̀kan nígbà tọ́lọ́run bá ní náfílà wa kájó pọ̀, torí pé ní gbogbo ayẹ kọ̀ọ̀kan tí bá ń bẹ́nu rún wa wọ́n mọ̀ fi náfílà wa, wọ́n mọ̀ fi gbáǹdì, wọ́n mọ̀ bá wa fi ṣàtúnṣe ẹ̀. So bẹ́ẹ̀ náà gbogbo ayẹ tó bá bẹ́nu Ramadan wa náà wọ́n mọ̀ bá wa lò, á sì tún gba ládàá dáadáa tó pọ̀ ní iwájú Ọlọ́run. So ìyẹn la gbọ́dọ̀ ṣe ojú kòkòrò lé lórí jù, ìyẹn la gbọ́dọ̀ jẹ́ kó mú lẹ́mìí iwájú, torí pé ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti pa wá láṣẹ bẹ́ẹ̀, a gbọ́dọ̀ jó sú wa, a gbọ́dọ̀ jó rẹ̀ wá, a sì tún ṣe àwọn ará ilé wa, a tún ṣe wọn lójú kódà a tún lè fi ṣe competition láàrin wọn pé ó yá ẹ̀yin ọmọ mi ta ló ti parí rẹ̀ nínú yín, ó dẹni tó bá ti parí rẹ̀ ń fún lẹ́bùn báyìí. Gẹ́gẹ́ bá ti ṣe wọn lójú kòkòrò Ramadan náà pé ẹni tó bá ti parí rẹ̀ ń fún lẹ́bùn báyìí, gbogbo ẹ̀ ní èèyàn máa fi ń train ọmọ ni. Ará ọmọ mi tó yẹ pé ló ti dàgbà, ó ti di baálé ilé, àwẹ̀ rọ̀ Ọlọ́run, kí ló tí ò fi rọ̀ Ọlọ́run? Torí pé kò mọ́ láti kékeré náà ni, àìsàn kankan ò sẹ́yìn kankan ò mú, ẹ wà máa wò pé bẹ́yìn sì ṣe gìlọ̀tọ̀ tó yìí, bẹ́ẹ̀ ti dàgbà tó yìí, ẹ wá tún àwẹ̀ nílá láìsí pé ń ṣàìsàn àbí nǹkan kan ṣe, ọ́sà ò mú, àìsàn ò mú, apá ò dùn, ìfun ò dùn, nǹkan kan ò dùn, yóò tún wá máa fi ṣe fàárí. Ara ìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ni, ẹni tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì mọ tó wá ṣe láyé kò ní fi nǹkan kan nínú tí ń jófin Ọlọ́run kò ní fi ṣeré, kò ní fi nǹkan kan nínú tó jẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá fún wa, kò ní fi kankan ṣeré ń bẹ̀. Abẹ́lọ́wọ́ bá Ta'ala gbogbo ń tá a ṣe ní ìjọsìn kọ́lọ́n kó dákun kó gbà ní ìjọsìn fún wa, gbogbo tá a fi wójú rere Ọlọ́run kọ́lọ́n kó dákun kó jẹ́ ká rójú rere ẹ̀, gbogbo tá a fi wá ìsọ Ọlọ́run kọ́lọ́n kó dákun kó ṣe ìsọ rẹ̀ fún wa, gbogbo tá a wá fi ń wá àlékún ipò lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n kó dákun kó yọ̀ǹda rẹ̀ fún wa. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Abẹ́lọ́wọ́ bá Ta'ala gbogbo àwọn tí Ọlọ́run bá tún mú sọ́dọ̀ lónìí tó fi dórí àwọn màmá wa ìyálé àdó, Ọlọ́run bá mú sọ́dọ̀, Ọlọ́run dákun bá wa kẹ́ wọn, Ọlọ́run dákun bá wa gẹ̀ wọ́n, Ọlọ́run bá wa ṣe ikú nísìmí fún wọn, Aljanna Firdaus Ọlọ́run dákun bá wa fi wọ́n síbẹ̀. La hawla wala quwwata. Àsìkò tiwa náà Ọlọ́run mọ́ ti jò tó, já pẹ́ láyé, ká gùn lẹ́mìí, ká fọwọ́ pawó, ká fẹ́ dìgìjò, ká wá rí dáadáa ṣe lójú ọ̀nà t'Ọlọ́run, ká rí ẹ̀sìn wa ṣe, ká rí mú dí ọ̀dọ̀ Ọlọ́run bá Ta'ala. Qumu ila salatikum ibadallah yarhamukumullah.